Orúkọ mi ni Dúpẹ́ Onítìrí Abíọ́lá. Ọmọ Onítìrí Èkó, opó olóògbé MKO Abíọ́lá. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí arúgbó. Mo fẹ́ kí gbogbo àwa tá a pé ní tòótọ́ àti lódodo a fẹ́ òmìnira Yorùbá ní 2022. Mo fẹ́ ká lọ sign sí 5 million signatures tá a fẹ́ ṣe ti Yorùbá 2022, òmìnira Yorùbá 2022. Mo fẹ́ ká lọ sign sí. Ẹ lọ tí bàbá ṣe àpèjúwe, ẹ lọ sign. Ẹ má sign ní fake o. Èyí tó jẹ́ láti ọ̀dọ̀ tiwa nìkan, tó ní orúkọ Ọlọ́run, tó ní orúkọ èmi Dúpẹ́ Onítìrí Abíọ́lá nú, pẹ̀lú àwọn èèyàn tá a jọ ń ṣe, àwọn pàtàkì tá a jọ ń ṣe, òun ni kẹ́ ẹ lọ ṣe o. Tẹ́ ẹ bá ti rí orúkọ èmi mo Dúpẹ́ Onítìrí Abíọ́lá, Dúpẹ́ Onítìrí Abíọ́lá nínú ẹ̀, ẹ má lọ síbẹ̀. Tí ò bá kí ń ṣe site òmìnira Yorùbá 2022, Yorùbá Freedom 2022, ẹ má bá wọn débẹ̀ o. Tẹ́ bá ti lọ síbẹ̀, ẹ ti rí oríṣiríṣi nǹkan tó máa fi jẹ́ kẹ́ mọ̀ pé site òótọ́ ni, kò kí ń ṣe rọ́. Ẹ má lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́tàn torí àwọn ọ̀tá pọ̀ tí wọ́n fẹ́ kó wá sí ìmúṣẹ. So ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ mọ̀ pé ẹ fẹ́ kó wá sí ìmúṣẹ, ẹ dúró sórí òótọ́, ẹ lọ síbi tó yà ní kẹ́ lọ, ẹ lọ sign. Nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ fẹ́ béèrè lọ́wọ́ mi pé kí ló dé tẹ́ ṣe máa sign. Ṣé mọ̀ pé mo sọ pé a lè ní dádúró ká ní òmìnira láì jagun, láì tẹ̀jẹ̀ sílẹ̀, láì sí wàhálà. Ẹ̀tọ́ wa ni right to self-determination. Ẹ̀tọ́ wa ni àbá ẹnikẹ́ni jà, àbá Hausa jà, àbá Fúlàní jà, àbá Ìgbò jà, àbá Ògbóni jà, àbá ẹnikẹ́ni jà, àbá Yorùbá ara wa gan jà. Tiwa ṣáà ní pé kí Yorùbá kó ní òmìnira ní 2022 tá a wà náà. Ẹ̀tọ́ wa ni, Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló dá wa ní ethnic nationality. Ó dá wa ní pẹ̀lú èdè kan, ìwà kan, àṣà kan, origin kan, gbogbo ẹ̀ ló dá wa. Ó dẹ̀ fi wá sí àyè tó wù ú láti fi wá sí, ní àyè tá a wà ní orílẹ̀-èdè Yorùbá tí àgbáyé mọ̀ sí south western part of Nigeria. Òun ni Yorùbá wà. A lọ bèrè ilẹ̀ ẹnikẹ́ni o. A lọ sọ́dọ̀ ẹnikẹ́ni. Tí ilẹ̀ Yorùbá òun ni. A dẹ̀ fẹ́ kí everybody kó respect the fact that a ní right to self-determination. A fẹ́ kí Ìgbò, Hausa, Fúlàní, Yorùbá, everybody, the entire world, kó respect right wa to self-determination. And our intention ni láti ṣe peacefully, very, very peacefully, without violence. So ní agbára ti Ọlọ́run, ìgbésẹ̀ ilé ó wà nínú ìgbésẹ̀ tá a máa gbé láti ṣe peacefully. Tá a bá ti sign 5 million signatures yìí, à ń sọ fún àgbáyé ni pé à ń fi ohùn wa, torí ẹnu èèyàn lèèyàn máa fi ń kọ méje, ẹnu èèyàn náà lèèyàn máa fi ń sọ nǹkan tó fẹ́. So ayé ò mọ̀ tẹ́lẹ̀, a fẹ́ sọ fún ayé ni, a fẹ́ sọ fún àgbáyé, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà, lárúgbó, káàkiri àgbáyé, kí wọ́n gbọ́, kí wọ́n mọ̀ wípé Yorùbá sọ wípé òmìnira Yorùbá 2022 òun láti wá sí ìmúṣẹ. Tán bá ti gbọ́ ohùn àwa 5 million tá a sign, wọ́n ti rí pé kò kí ń ṣe rọ́, pé a fẹ́ ní tòótọ́ ni. Kò dẹ̀ ń ṣe pé èèyàn kankan fẹ́ fún èèyàn kankan lówó. Ó ń láti wá láti inú wa ni. Ó ń láti jẹ́ nǹkan tá a fẹ́, nǹkan tó wù wá, wípé ní tòótọ́ àti lódodo a fẹ́ òmìnira. So a ń láti ṣe voluntarily, láti inú, láti ọkàn wa. So pé èèyàn kan fẹ́ sanwó fún èèyàn kan àbí èèyàn kan fẹ́ fún èèyàn kan lówó, ìyẹn ò ṣẹlẹ̀ o. A ń láti ṣe láti inú wa ni. So ẹ jẹ́ ká ṣe ní kíákíá. Bá bá ṣe wá ṣe kó yára sí, òun náà ni òmìnira yẹn ṣe máa yára sí. Tó ta bá ṣe eléyìí, ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀
tá máa fi ṣe pé a ṣe referendum ní eléyìí ò kì í ṣe referendum eléyìí ohùn ní petition láti fún àgbáyé pé nítòótọ́ àmì nẹ̀ ó dá wa lójú àfọkànsí a ní ìgbàgbọ́ nínú ẹ̀ wípé Yorùbá máa dá dúró so eléyìí ló máa bẹ̀rẹ̀ ìrìn àjò tá máa fi ṣe referendum tí a máa fi dá dúró táyé máa fi mọ̀ pé yes Yorùbá dá dúró peacefully la máa ṣe and I expect interference from anybody from any government from anybody because òfin àgbáyé sọ wípé right to self-determination kò gbọdọ̀ ṣe interference láti actualize it. So we expect that nobody will interfere see our right to self-determination Yoruba nation òmìnira Yoruba independent Yoruba nation sovereign Yoruba nation 2022 bó dẹ̀ ṣe máa rí nìyẹn ní agbára Ọlọ́run kí ló bá wa dé bí báyìí gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ti ṣàlàyé yẹn tẹ́lẹ̀ lórí bí àwọn amúnisìn Great Britain ṣe wá sí ìlú tán sí entity tán pè ní Nàìjíríà tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá everybody Yorùbá ọ̀tọ̀ Biafra ọ̀tọ̀ Ògoni ọ̀tọ̀ Nupe ọ̀tọ̀ Hausa ọ̀tọ̀ everybody ọ̀tọ̀ọ̀tọ̀ ni but for their own economic interest wọ́n amalgamate everybody without even thinking about the right and the future and the progress and development gbogbo àwa tá wà nínú bẹ̀ so àsìkò ti tó tẹnu wa tá máa fi sọ pé a fẹ́ òmìnira wa kí ló gbé wọn débi resources gbogbo nǹkan tó lọ́n fún wa tó lè dowó tó lè dọ́là láti máa continuously máa jí resources wa wọ́n need power báwo wọ́n ṣe get power wọ́n lo slavery láti maintain slavery corruption wọlé láti corruption poverty dé poverty underdevelopment láti underdevelopment hopelessness dé in hopelessness yẹn lẹ ti máa rí divide and rule ibẹ̀ lẹ ti máa rí fear ibẹ̀ lẹ ti máa rí suicide ibẹ̀ lẹ ti máa rí oríṣiríṣi nǹkan tó ń pa ẹ̀mí àwọn èèyàn dànù lẹ máa rí àwọn tán láwọn ṣe ritual lóríṣiríṣi all sort of things ẹ pé kò yẹ kétí gbọ́ kò yẹ kẹjú rí kò yẹ kẹnu sọ nọ́dà hopelessness nìyẹn nǹkan tó wà ń lẹ́sìn nìyẹn adẹ̀ láti dá dúró torí tá a bá rí yẹn ní èyí báwo lọ́la ṣe fẹ́ rí nítorí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ kí Yorùbá òmìnira Yorùbá 2022 kó wá sí ìmúṣẹ kí 5 million yìí kó pé kó dẹ̀ tún lé ní kíákíá bá a bá ṣe ṣe kó yá sí òun náà ní ìrìn àjò yẹn láṣẹ máa tètè délẹ̀ rí sí ní ọdún yìí ní àṣẹ tí Ọlọ́run nítorí náà a ní láti reverse ẹ̀ ká gba agbára tiwa padà which is self-determination tá à ń béèrè fún kí gbogbo àgbáyé kó recognize kó dẹ̀ respect ká self-determination pé Yorùbá nation ó dúró so that we have control of our resources a máa ní agbára lórí resources wa so that a lè dákun àkúrò lóko ẹrú a dẹ̀ lè end poverty corruption hopelessness underdevelopment every evil tí wọ́n ti fi sí orílẹ̀-èdè wa a lè mú kúrò pẹ̀lú àtìlẹ́yìn tí Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run kí gbogbo abiyamọ àgbáyé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá gba àdúrà sí kó wá sí ìmúṣẹ ní kíákíá ẹ ṣé mo dúpẹ́ God bless you.